ní ilé mọ̀fẹ́ ìyàwó mi torí pé ṣé ìránṣẹ́ ò ṣe dá ṣe. o ẹ fẹ́ ìyàwó mi òjíṣẹ́ Ọlọ́run wọn ní kò yẹ kẹ́ fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ. dádì ṣe rí bọ́lọ̀ ṣe kọ ìrìn àjò ẹ̀dá oníkálukú Ọlọ́run ló mọ̀. ẹlòmíì lè fẹ́ ìyàwó kan tí ó sì sọjọ́ bọ́ ọ̀run nù. ṣùgbọ́n bí Ọlọ́run ṣe kọ bàbá wa Abrahamu èsì ìyàwó kan ló fẹ́. Dáfídì bó ṣe jẹ́ àyànfẹ́ Ọlọ́run òkè ṣe ìyàwó kan ló fẹ́. ṣùgbọ́n Old Testament ni ẹ. New Testament gan sọnù Bíbélì wọ́n ní wípé ọmọbìnrin kan wà tó ní ọkọ 10. bẹ́ẹ̀ ni wọ́n wà ń bi Jésù léèrè wípé ṣé tó bá déjọba ọ̀run ta ni ó ṣe ọkọ nínú gbogbo wọn ó ní níjọba ọ̀run a kì í fàyà fún ni a dẹ̀ kì í fọkọ fún ni níjọba ọ̀run ayé láti ń fẹ́ yàwó now ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ yàwó kan tí wọ́n sì kú sínú ẹ̀ téèyàn ò bá lè accomplish iṣẹ́ tọ́lọ́ ní kéèyàn ó ṣe á jẹ̀bi ni fún díẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ìyàwó lọ́pọ̀lọpọ̀ ogun wa tó ń bá wa fìràn sàn ogun abẹ́ aṣọ tá a gbọ́dọ̀ sọ a máa ṣẹ́gun tí Ọlọ́run máa fún wa ní ìṣẹ́gun lórí ogun ológun ṣùgbọ́n àwa gan tá a wà nínú ilé a máa rẹ́rìn lórí píò ni ṣùgbọ́n à ń sunkún nínú ilé. ó le tó yẹn. torí pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí ó wá mẹ́jọ mi wáyìí tó ní òun gangan ló mẹ́jọ wá pé òun fẹ́ káwá lórí afẹ́fẹ́ òun tó wá ní káwá sórí afẹ́fẹ́ òun ni ò wáyìí ló jẹ́ kí n wá lónìí wọ́n ti kọ́ àwọn ọmọ lòdì sí mi débi pé mi ì tí ì jẹ́ ń jẹ ọmọ wọ́n tí n bá fẹ́ mọ̀ pa àwọn ọmọ mi gan wọ́n ti gbọ́ sétò ìyàn náà ti mọ̀ mo ti bá tọ́mọ ẹ̀ dàgbà at the age of 50 the last born ẹ̀ mo ti bá tọ́ dà gbogbo wọn dẹ̀ kàwé. ọmọ mélòó ló bí. ọmọ 4 ọkùnrin 3 obìnrin 1 làwọn ọmọ tó bí. now ìkíní mo ló ṣe marriage tí mi ò sí mbẹ̀ ìkejì náà ẹlòmíì ló fi ṣe bàbá tí mo dẹ̀ wà láyé tí mo wà láyé ìkẹta ló yarí pé dáàdì mi ó gbọ́dọ̀ wà mbẹ̀ wọ́n ní máa dàrú ìyẹn ní bàbá àwọn ò lè dàrú chọ́ọ̀chì ọ̀dọ̀ mi wọ́n ti ṣe wedding yẹn. mọ́mí kọ́ yẹn wa sí dádì wọn ò fẹ́ ká dọ́dọ̀ bọ̀ torí pé bàbá yẹn fẹ́ràn mi wọ́n sì padà kọ̀yìn wa náà síra wa. mọ́mí sẹ́yìn gbọ́ tí wọ́n sọ sá. wọ́n sì padà wọ́n sì wá. ọmọ tó kọ̀yìn wọn sí mi tí ẹ rí jọ yìí NDA bí ó ṣe lọ bó ṣe máa lọ sí NDA gbogbo kò sí gbogbo ìyànjú kó travel out passport ọdún 5 dẹ̀ lukú déètì ìjọ tí ìyẹ́ ẹ̀ tí mo lálàá pé ìyẹ́ ẹ̀ tí mo passport yẹ mo lọ jí ọmọ yẹn pé ìyẹ́ ẹ̀ tí mo passport yẹ ó mú passport yẹ kéènì mo passport ọmọ mi. ṣé wàá róbìnrin tí wọ́n ní mo fẹ́ yìí ibi tí mo mọ́ ọmọ lọ ọ̀tọ̀ lọ́mọ tó yẹ kó fẹ́ wọ́n jọ tẹ̀ ẹ̀ ní ṣọ́nà mi ti yé. èmi mo fẹ́ fún. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. yeah this is Timmy. ẹ sà tadi. Alhaji. Oríyọmí Hamzat lórúkọ mi. Alhaji ẹ kálẹ́ sà. yes sir ìmọ̀ bóyá ẹ̀ ń gbọ́ program yìí rárá. not at all sà. ok ọ̀rọ̀ yìí mọ̀ tí ń ṣe bákan mọ́mì ní dádì ò tẹ́kẹ̀ yín nípa ọ̀rọ̀ school. pé wọn ò mọ bó ṣe jáde. wọ́n ní wọn ò mọ bẹ́ẹ̀ ṣe lọ school. nínú kò rí bẹ́ẹ̀ sà. kò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sà. wọ́n mọ bó ṣe jáde wọ́n wà nílé. irú èèyàn wo ni dádì yín irú èèyàn wo ni mọ́mì. Alhaji nǹkan tó ṣẹlẹ̀ ni wípé no gbà tí the way we are brought up mọ́mì dádì yẹn pé ọmọ máa wà yìí mọ́ ìyá. so bọ́dẹ̀ ṣe máa ń kíni mo ṣe máa ń sọ fún wa dádì kì í fi bẹ́ẹ̀ gbélé due to the ministry wọn kì í fi bẹ́ẹ̀ gbélé but bá a ṣe mọ dádì wa sí gbà yẹn like wọn just because pé dádì yẹn pọ̀ ọkùnrin má ṣiṣẹ́ ọkùnrin so a máa wà close mọ́ ìyàwó pé kíni and then bí mọ́mì ṣe máa ń sọ̀rọ̀ ńgbà mí gan ìfowópamọ́ tí mọ́mì bàbá ara nǹkan báyìí máa ní kí dádì ò gbọdọ̀ mọ̀ sí o ìwé tó wá mọ̀ wọn máa sọ̀rọ̀ pé kíni ìkọ̀ kíni kan ni so àwọn nǹkan báyẹn tó ti kó sí wa lórí ńgbà yẹn so àwọn nǹkan yẹn so bàtà tí náà tá a dàgbà táwọn wọn á rí i pé kò rí bẹ́ẹ̀ àwọn kankan báyìí kò rí bẹ́ẹ̀ so nǹkan tó ṣe ni that is not that type and wọ́n ṣe put wọn is not the kind of person so wọn kì í ṣe yẹn pé tẹ́kùn wọn fáṣìlà lọ́síwájú ọmọ lọ́tàtọ̀ ṣé mi ò fẹ́ lọ síwájú sí yín. o lè mọ pátí dáàdì sá o lè mọ pátí mọ́mí sá lórí so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so mi ò lè máa sọ pé bàbá mi ò dá he is a very very good man and my mom is a very very good woman as well so àwọn méjì ló ṣàpá lórí mi bọ̀ nǹkan tó ní ní tíra ti sọ ni wípé kí nǹkan tó màmí máa ń ṣe dáadáa àwọn tó máa ń gbọ́ wọn máa gbọ́ mi dáadáa wọ́n máa ń ṣe dáadáa wọ́n máa ń tíra àti bad mouth to daddy nítorí àwọn ọmọ which is not supposed to be so wọ́n máa ń tíra àti bad mouth to daddy even nǹkan ti dẹ́ to some extent nígbà yẹn ojú aláìdára fún bàbá wa pé ó fi wálẹ̀ ó lọ fẹ́ yàwó mi pé kìnìún kan kò tọ́jú kìnìún because tá a bá wo nǹkan tá a là kọjá nígbà yẹn pẹ̀lú ìyá wa a máa rò pé wọ́n ṣe tó gbé òótọ́ nìkan tán sọ bọ̀ ǹgbà tí ìmọ̀lẹ́ náà wà ń tàn sí táwọn náà rí a rí pé kò rí bẹ́ẹ̀ so nǹkan tó ṣe ní Alhaji. thank you. Yes. ẹ kú dédé wòyí
ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. ṣẹ́yìn ọkùnrin ṣé mo ṣáà ń sọ fún yín pé kẹ́ ẹ pèsè fún ọjọ́ ọ̀dá, ẹ pèsè fún ọjọ́ òjò, ẹ pèsè fún ọjọ́ alẹ́ yín. Ó di nígbà tí ò bá ní sí agbára mọ́, tí ò ní sí ipá mọ́, ìgbà yẹn lẹ máa mọ̀ wípé n tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tẹ́ ẹ fẹ́ sílé, àwọn ìyá àwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ wọn, n tí wọ́n ti fi ẹnu tán ti fi gbẹ́ kòtò lẹ̀ fún yín níwájú àwọn ọmọ tó jẹ́ wípé ẹ̀yin lè ń ṣiṣẹ́ owó yẹn tẹ́ ń kó fún ìyá wọn kó máa fi tọ́jú wọn. Ẹnu tí wọ́n ti fi gbẹ́ kòtò sílẹ̀ fún yín, àwọn nǹkan tó ti gbè sílẹ̀ fún yín, it now takes the grace of God àbí ọmọ aláàánú àbí ọmọ aláròjinlẹ̀ kó lè ronú bí irú ọmọ yìí ṣe ń ronú nínú tẹ́ ń rí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti fi ẹnu pa ọkọ wọn, ló ti fi ẹnu ba ọjọ́ alẹ́ àwọn ọkọ ẹ̀ bàbá àwọn ọmọ wọn jẹ́ tán jọ ń gbélé o, àsọkọ àtìyàwó o. Lára ẹ̀ ni pé ìyá lọmọ máa ṣẹ̀, ìyá ló máa lọ fẹjọ́ sùn bàbá, bàbá ló máa ṣàyàgàgà láfẹ́ ṣèṣe ọkùnrin lápọ́nìṣẹ́ ọmọ. Ọmọ ò ní rí àṣírí yẹn pé ìyá ló wá ìyà fóun, ṣùgbọ́n bàbá ló máa rí bí aláṣejù. Bàbá ló máa sanwó skul, ìyá ló máa gba receipt. Bàbá ló máa fowó oúnjẹ lẹ̀ lé, ìyá ló máa gboríyìn. Kò easy lóòótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti má sọ̀rọ̀ fún ọmọ. Èèyàn lè sọ̀rọ̀ fún ọmọ, bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn lè sọ fún ọmọ. Èèyàn lè sọ̀rọ̀ fún ọmọ, bẹ́ẹ̀ yẹn ò gbúdọ̀ dúró ti ọmọ pé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ yìí mo sọ nítorí pé mo fẹ́ kó fìyà ẹ̀ jẹ bàbá ẹ ni. Nígbà míì lẹ́ni tó bá lẹ́mìí Ọlọ́run nú tó bá ń ṣe fún ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mo mọ̀ pé táwọn ọmọ yẹn bá ti ń dàgbà kò kí ń easy láti lè change ọkàn wọn. Bóyá kínní even kò jẹ́ bàbá tí ò dáa, lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń da ká máa caution àwọn ọmọ yẹn pé ò dẹ̀ ṣe fún bàbá ẹ náà, ò dẹ̀ ṣe lé fún bàbá ẹ, ò dẹ̀ ṣe nǹkan báyìí fún bàbá ẹ. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ìwọ ọkùnrin kó má wàá dàbẹ́ ni pé ìyàwó ló ṣe máa bẹ́ẹ̀ bẹ àwọn ọmọ láti ṣe nǹkan fún ẹ. Nǹkan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti fi ẹnu ṣe fún nípa ọkọ tó ń fẹ́ sílé gangan, ó dìgbà tẹ́ ẹ̀ bá lágbára mọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ń tọ́jú ọmọ blindly, ẹ̀ ń tọ́jú ìyàwó blindly, ẹ̀ ti ẹ̀ rántí ara yín, ẹ̀ ronú ara yín. Ẹni tí ìyàwó mi bá ṣe ìṣe àti wà òkè, táwọn ọmọ mi bá ti wà òkè, that makes me a man. But jẹ́ kí n sọ fún ẹ, nígbà kan ń bọ̀, agbára tó fi ń tọ́jú àwọn ìyàwó, agbára tó fi ń tọ́jú ọmọ kò ní sí mọ́. Ó tiẹ̀ tún wá ní agbára láti tún wá tọ́jú ara ẹ̀. Bí àwọn tó rò pé ó ti tọ́jú ló yẹ kó fall back tí. Àmọ́ nǹkan tí àwọn ìyàwó yìí ti fi ẹnu ṣe, tó ti fi ẹnu dálẹ̀, it now takes the grace of God àtẹ́lẹ́dàá ìyá ẹ̀ láti tì ẹ́ lẹ́yìn kó lè ní àwọn ọmọ tó máa ṣàánú ẹ̀. Pàápàá ìwọ tó ò bá ní etí láti pèsè nǹkan lẹ̀ fún ara ẹ̀ lọ́jọ́ alẹ́. Pàápàá ìwọ tó jẹ́ wípé wọ́n ti work on your brain, wọ́n ti work on your brain pé láti make you a man ni wípé kò ní láti tọ́jú ìyàwó àti àwọn ọmọ. Wọ́n ti fi igi rù ẹ́ lọ́pọlọ débẹ̀, wọn ò tiẹ̀ jẹ́ kó rójú ráyè rí ara ẹ̀. Báwo ló ṣe fẹ́ ṣe tó bá dọjọ́ alẹ́? Ṣé ládùúrù àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti ba ìgbésí ayé ẹ̀ jẹ́, tó ti kó ọ̀rọ̀ jẹ́ pé ìwọ ló ń ṣe nínú ilé, àti ẹ̀gbọ́n àwọn tí wọn ò jọ gbé, bọ́ ọkọ àtìyàwó tó jọ ń gbé, tó jẹ́ pé ọkùnrin ló ń tọ́jú àwọn ọmọ, ló rán ọmọ jáde ní school. Ẹ̀ẹ́dẹ̀ ní jẹ́ káṣírí yẹn kó tú sáwọn ọmọ yẹn. It takes the grace of God àti ẹlẹ́dàá ọkùnrin yẹn láti jà. Bírú ọmọ yìí ṣe ń sọ̀rọ̀ nínú fídíò yìí sí pé bàbá àwọn ń ṣerú èèyàn bẹ́yàn o, màmá àwọn máa ń fi ẹnu ba bàbá àwọn jẹ́. Majority obìnrin ló ń ṣe bẹ́ẹ̀. So gbogbo owó tó ń tọ́jú ọmọ tó tọ́jú ara ẹ̀, o ò ní guarantee torí o ò mọ bó ti ṣe fi ẹnu ti ba ayé ẹ̀ jẹ́ fún àwọn ọmọ tó ń tọ́jú. O ò mọ̀ bóyá gbogbo nǹkan tó tiẹ̀ ń ṣe gan, bóyá àṣírí ẹ̀ tú sáwọn ọmọ pé wọ́n ló ń ṣe. O ò mọ̀ bóyá àwọn ọmọ gan tiẹ̀ mọ̀ pé gbogbo ìwọ ni ìròbì tó ń jó tó ń fún màmá àwọn lówó. So ìwọ tó ń ṣe o ò mọ̀. Ẹ gbọ́ nǹkan tí ọmọ yìí sọ nípa màmá ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí ọkùnrin yìí sọ nípa pé àwọn òjíṣẹ́ Ọlọ́run
ìyà tí àwọn òjíṣẹ́ Ọlọ́run ń jẹ kò kéré bẹ́ẹ̀ dẹ̀ ń tanra yín ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tí ẹ ò rí oko yín lò dáadáa ìdílé ń pé ẹ gbẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ yín oko yín máa di ẹgbàá máa lù yín ní ọjọ́ ọ̀dájọ́ oko yín tẹ́ mọ̀ pé àwọn ìwé kan sọ pé gbogbo ara wa ló máa dìde oko yín máa dìde á di ejò á dẹ̀ máa ṣan yín jẹ níbi tí wọ́n bá sin yín sí gbogbo ẹ̀yin tẹ́ parọ́ mọ́ Bíbélì tẹ́ parọ́ mọ́ Ọlọ́run tó jẹ́ pé ẹ̀ ń fi ìyà obìnrin ń fi ìyà jẹ yín ẹ lè mú ìyàwó mi ẹ lè dóbò mi ń ta ẹ ń fi ìnira mú oko yín máa di ejò á máa ṣọ́ yín jẹ nínú kòtò oko yín máa di igi àti ẹgbàá máa fọ́ gbóngbó mọ́ yín lórí ńgbà tẹ́ bá kú tán ìyà tó ń jẹ àwọn òjíṣẹ́ Ọlọ́run kò kéré ìyà tí àwọn obìnrin ìyàwó wọn fi ń jẹ wọn kò kéré nítorí pé wọ́n máa ń capitalize lórí pé wọn ò ní lè sọ̀rọ̀ síta apart from pé wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run wọ́n tún jọ́kùnrin wọn ò ní lè sọ̀rọ̀ níta whereas nínú àwọn tí ó sin Ọlọ́run jù wọ́n ṣàgbèrè nínú àwọn tí Ọlọ́run fẹ́ jù wọ́n pààyàn nínú àwọn tí Ọlọ́run fẹ́ jù wọ́n dóbò jẹ nínú àwọn tí Ọlọ́run fẹ́ jù wọ́n fi góòdù du aṣẹ́wó wọ́n dẹ̀ ní verses nínú Bible báwo ni tiẹ̀ ṣe jẹ́ tó máa jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tíyàwó ẹ̀ dẹ̀ máa fìyà jẹ kò sí Bíbélì tó ní òjíṣẹ́ Ọlọ́run kankan kò lè dóbò ipe tí ìyàwó ẹ̀ ò bá do kò lè wá obìnrin tó lọ́mú àti fùrọ̀rẹ́ kó fà á mọ́ra ẹyẹ tanra yín ẹ̀yin ọkùnrin mo mọ̀ gbélé wa ni o àbúrò mi kan ló send ẹ̀ sí mi ó dẹ̀rọ̀ bí àmì ní sọ̀rọ̀ lórí ẹ̀ mo ní kó ní sùúrù mo ń sọ fún yín tẹ́ bá mọ nǹkan tí obìnrin mi ẹnu tó ti fi ba ìgbésí ayé yín jẹ́ níwájú àwọn ọmọ tẹ́ bá mọ̀ pé ó mọ̀ pé mo sọ wípé bẹ́ẹ̀ bá tọ́mọ bẹ́ẹ̀ kọ́lé bẹ́ẹ̀ ralẹ̀ ọjọ́ iwájú obìnrin lẹ̀ ń bá tọ́jú lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín mò ń jí yín nínú oorun yín ẹ tọ́jú ọjọ́ iwájú ti yín bẹ́ẹ̀ bá tọ́mọ obìnrin lẹ bá tọ́jú ọjọ́ iwájú ẹ̀ lẹ̀ àfi tọ́lọ́ bá fún yín ní ọmọ tó yẹ pé òun gan náà ó lágídí tó kọ̀ pé bàbá mi ànígbà míì ọmọ ò kí ń tètè realize bí màmí ẹ̀ ṣe burú tó ọ̀ǹtí tóun náà bá gbéyàwó sílé ọmọbìnrin dẹ̀kẹ̀rẹ́ bó bá ṣe ń bímọ tó ṣe ń lóyún la máa ti sentiment pé ṣé bí màmá mi náà ṣe fíìmù gbà tó fẹ́ bí mi rèé a máa fẹ́ràn màmá ẹ̀ sí ó dìgbà tí ọmọ ọkùnrin bá gbé obìnrin tó burú sílé kó tó wá realize nǹkan tí ojú bàbá òun rí lọ́dọ̀ màmá òun tọ́lọ́run bá tún wá lọ mú yín tó bá lọ jẹ́ obìnrin tó dáa tí ò fi treat sílẹ̀ débi pé ó máa rí pé obìnrin burú ẹ lè má bọ́ lọ́wọ́ ìyá yẹn so bó bá ṣe torí pé o mọ bí ìrìn àjò ayé ẹ ṣe máa rìn o mọ̀ bóyá ìyàwó tó fẹ́ ó ti pilẹ̀ ṣe ìyà àti ègúnlẹ̀ fún ẹ lọ́jọ́ iwájú látàrí nǹkan tó ti sọ fáwọn ọmọ bó bá ṣe ń tọ́jú àwọn ọmọ ẹ ní cut off time anytime tó bá ti ń súnmọ́ retirement cut ẹ̀ off cut ìtọ́jú tó ń ṣe yẹn cut off time ni gbogbo ẹni tó bá ti ń fọkàn sí pé òun tọ́jú ọmọ torí kó wá lè tọ́jú ẹ lọ́kùnrin case of probability ni ó lè ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ lè má ṣe bẹ́ẹ̀ ó lè padà tọ́jú ẹ wọ́n lè má tọ́jú ẹ bọ́ lóbìnrin ó máa tọ́jú ìyá ẹ̀ bọ́ lọ́kùnrin ní cut off time ẹ tó bá ti ń súnmọ́ tó bá ti bí over 50 tó bá jẹ́ pé gbogbo ayé ẹ ló fi ń gbọ́ tọmọ tẹ́lẹ̀ 100% sọ di 60% gbé 40% yẹn to yourself because o mọ nǹkan tó ti wà nílẹ̀ fún ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin dáadáa yín kò kí ń wọ̀n sọmọ dáadáa tó yẹ kẹ́yìn gan gborí yìn wọ́n máa ń lọ directly látọ̀dọ̀ wọn sọmọ ni ọmọ máa rò pé ìyá wọn ló ń ṣe honestly ẹ tọ́jú ara yín nǹkan táwọn ọmọ ìyá mi ti sọ fún àwọn ọmọ wọn nípa yín àwọn ọmọ yẹn kàn ń buy time ni the moment tó bá gbòmìnira wọn ò lè wait kan tó gbòmìnira kan tó cut yín off torí pé wọn ò mọ̀ torí ìyá wọn ti fi orogoro wọn lọ́pọlọ tí ó bá ṣe pé bóyá ilé yìí bóyá irú ọmọ yìí sìn Ọlọ́run fi sínú ọkàn ẹ̀ láti fẹ́ràn bàbá yẹn ẹ wo nǹkan tí ìyá yìí ti ṣe fún ṣé irú obìnrin eléyìí àwọn irú obìnrin eléyìí lè máa ní pé kí ọkọ ẹ̀ tó jójíṣẹ́ Ọlọ́run kó má fẹ́ ìyàwó mi òjíṣẹ́ Ọlọ́run tí ò bá fẹ́ ìyàwó mi tí ìyàwó ẹ̀ bá fojú orí ẹ̀ gbolẹ̀ tí ò dẹ̀ dóbò mi okó ẹ̀ máa di ejò àti gbóngbó níjọ́ tó bá kú ibi tó bá sin sí lóko yẹn máa ti dìde á di ejò á dẹ̀ máa ṣán òkú ẹ̀ pa èyí tó bá dẹ̀ tún wá padà wá sọ pé òun lọ sọ́dọ̀ Ọlọ́run okó yẹn máa di gbóngbó á máa fọ orí ẹ̀ mọ́lẹ̀ ẹni òjíṣẹ́ Ọlọ́run
tí ò bá gbádùn ara ẹ̀ tí ó yàwó ẹ̀ dẹ̀ ń fojú ẹ̀ gbolẹ̀ tó ní bíbélì sọ pé kí má dògbò bíbélì ò ní kó má dògbò bíbélì ò sọ pé kí kó ro ẹ̀pọ̀n ẹ̀ kó máa ro ẹ̀. nǹkan tẹ́ rí tó máa ń fi àwọn ọkùnrin yẹn ṣe òun lè rí ọkùnrin you must have a cut off point. ọmọ ló ń tọ́jú ìyàwó ló ń tọ́jú you must have a cut off point that you would face yourself wàá face ara ẹ̀ kó má bàa jìyà lẹ̀.